And I've come to a conclusion that Professor Akintoye is using Yoruba Nation for his own personal gain. Nobody can play on my intelligence. So. Èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. Ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ gbogbo ire tẹ́ ń gbọ́ mi. Ibikíbi tẹ́ wà tẹ́ bá ti ń gbọ́ mi báyìí. Mo fẹ́ kí ètò yìí mo fẹ́ kó máa share ẹ̀ kẹ́dẹ̀ máa love ẹ̀. Ẹ máa share ètò yìí. Mo fẹ́ kẹ́ ẹ share ẹ̀ kẹ́dẹ̀ máa love ẹ̀. Ẹ máa share ẹ̀ kẹ́dẹ̀ máa love ẹ̀. Ohun tí mo bá wá ní alẹ́ yìí. Yorùbá. Ẹ̀rù máa ń bà mí ẹ̀ Yorùbá wọ̀nyí. Ẹ̀rù máa ń bà mí. A mọ ẹni tí a máa trust, a dẹ̀ mọ ẹni tí a máa fi ọkàn tán. Tó bá ń jẹun pẹ̀lú ẹ̀ pàápàá bẹ́ẹ̀ máa wọ ọwọ́ yín dáadáa. Kẹ́rì wípé lótìtọ́ àtòdodo ọ̀n bá ẹ jẹun ṣé kìí ṣe pé ó fi nǹkan kan sínú ìyèkánná tó fi ń bá ẹ jẹ o. Ẹjọ́ ire tí Ọlọ́run bá bùkún fún, ire tí Ọlọ́run bùkún fún tó dẹ̀ jẹ́ pé ẹ go across fídíò yìí, mo fẹ́ kẹ́ ẹ share ẹ̀ kó lọ gan-an. Mo fẹ́ kẹ́ ẹ share ẹ̀. Ẹni tó dẹ̀ jẹ́ pé kò tí sùn, tó bá mọ̀ pé kò tí sùn, ẹ send fídíò yìí sí. Bẹ́ẹ̀ni, ẹni tó mọ̀ wípé kò tí sùn, mo fẹ́ wípé kó send fídíò yìí sí, kó gbọ́ fídíò yìí, kó gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní alẹ́ yìí. Ẹ̀rù bà mí. Fídíò kan ni mo gbọ́ fídíò kan. Bẹ́ẹ̀ ni, mo gbọ́ fídíò kan àmọ́ kí n tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún èèyàn ọmọ Nàìjíríà. Màá fẹ́ kẹ́ gbọ́ díẹ̀ nínú fídíò yẹn, màá fẹ́ kẹ́ gbọ́ díẹ̀ ńbẹ̀. A fẹ́ jà gbára wa kúrò nílẹ̀ Nàìjíríà. Wọ́n wá gbàdúrà ìdí náà àjọ gbàdúrà àwọn tó wà láàmú níbí. Iṣẹ́ tí Ọlọ́run wá rán sí gbogbo wa èyí o. Iṣẹ́ ẹgbẹ́ oṣù ayọ̀ ni. Ọlọ́run ní ká declare a whole week. Ká lórí bí ọ̀sẹ̀ kan ká máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kì í ṣe pé ó ti parí ìjà tó bínú wọn yẹn nìkan, ṣùgbọ́n pé òun ti fẹ́ràn Yorùbá, òun ti gbé ọ̀rọ̀ Yorùbá dúró. Nítòótọ́. Yorùbá ó ti gún, ó ti lànà fún Yorùbá. Nítòótọ́. Iṣẹ́ tí àwọn ọmọ Yorùbá bá ń ṣe lòun ti sọwọ́ ń sọ. Nítòótọ́. Wọ́n máa jèrè díẹ̀. Àwọn ọmọ tó ń lọ sílé ìwé á ṣe dáadáa bẹ́ẹ̀. Àwọn tó ń lọ sóko á ṣoko wọn. Àwọn tó dẹ̀ ń lérí mọ́ra tó ń sá pamọ́ sínú igbó inú igbó wọn bẹ́ẹ̀ náà máa parẹ́ sí. Àwọn tó ń kó nǹkan ìjà bọ̀ pé àwọn kó wa bá wa jà. Nǹkan ìjà wọn yẹn á máa gbó mọ́ àwọn fúnra wọn lójú ni. Torí náà, káwọn má bẹ̀rù, káṣá máa dúpẹ́, káwọn Yorùbá máa dúpẹ́ for 7 days. Ọjọ́ kìíní oṣù ọ̀tún. Oríṣiríṣi 419 ló wà. Gbogbo agbára tó fẹ́ fún Yorùbá, fún gbogbo ìlànà tó fẹ́ là fún Yorùbá, pé ká máa dúpẹ́ lórí ọ̀sẹ̀ kan. Yes, ká máa dúpẹ́. Obìnrin. Yes, ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́, ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ o. Ká máa yin Ọlọ́run lógo, àwa ká jẹ́ Mùsùlùmí, ká máa yin Ọlọ́run ní ọ̀nà tí ẹ̀sìn tiwa kọ́ wa. A
àwa tá a jẹ́ Christian ká máa yin Ọlọ́run ní ọ̀nà tí ẹ̀sìn wa kọ́ wa. Àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe káwọn náà ká máa yin Olódùmarè ní ọ̀nà tí ẹ̀sìn wa kọ́ wa. Iṣẹ́ pàtàkì tí wọ́n rán sí yín nìyẹn. Ọ̀la ní October 1. Àárọ̀ ọ̀la la máa bẹ̀rẹ̀ dídúpẹ́ yẹn. Dídúpẹ́ yẹn kì í ṣe fún àwọn oníjà yẹn nìkan àwọn tó bá àwọn gbọ́dọ̀ àwọn ọlọ́pàá. I have to stop. Now, my name is Olalekan Olariwaju. Now, let me start by saying this. I, Olalekan Olariwaju, on this day, what's today's date? What's today's date? Now, I, Olalekan Olariwaju, on the 4th of October, 2022, the time is 11 minutes after 9 American time. I wish to announce that I'm no longer a member of Yoruba Nation. Omo, why tí mo play video yìí fún yín? Bóyá lawyer Olamilekan àbí Lekan no ń pè é. Lawyer Lekan Obayi àbí Olamilekan. Èmi ò mọ̀ wípé on plant rẹ̀ sí àárín àwọn Yorùbá, mi ò mọ̀ wípé irú èèyàn bẹ́ẹ̀ nìyẹn. Mo ti sọ̀rọ̀ kan ní ọjọ́ kan báyìí pé mo ní a lọ síbi rally ní DC. Níjọ́ ìlú wa bá mi ó ní pé ṣé mi ò mọ̀ wọ́n ni mo ní ó dà pé mo rí ojú ẹrú ní London. Mo ní okay ilé kan ló ń bẹ́ẹ̀ ni lọ́ọ̀yà ilé kan. Ó wá gba nọ́mbà mi níjọ́ yẹn, èmi náà mo gba nọ́mbà ẹ̀. Ṣé o mọ̀ pé mi ò fi ọjọ́ kan tí mo fi pè ẹ́? Ìdí ni wípé oyi rọ́bà yìí ó kọ́lé sí ẹ rárá, ó kọ́lé sí agbárí ẹ tó máa ń pa. Nígbà tó wà lọ́dọ̀ Adéògùn ní báwo náà ń porúkọ ẹ̀ náà ní Peckham ní Born Again Parish. Ìwà àti ṣe sí ẹ ó dàbí pé mo rí pé ń ṣe ni orí ẹ ó ti ẹ̀jẹ̀ ti sá sí ọpọlọ ẹ, mo mọ̀ bẹ́ẹ̀ pé ẹ̀jẹ̀ ó sá sí ọpọlọ ẹ. O kì í sọ̀rọ̀ normal bí bó ṣe èèyàn máa ń sọ̀rọ̀ normal. O wà normal rárá àtọ̀. Mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ nísìn wípé ẹ gbọ́ ọ̀rọ̀ tí ìwọ gangan fúnra rẹ tó fi ẹnu ẹ̀ sọ. O sọ wípé Professor Akintoye tó bá fẹ́ máa parọ́ kó pè ẹ́ so kó wá kọ́ bó ṣe máa ń parọ́ so ìwọ náà ti mọ̀ nísìn báyìí pé onírọ́ nìyẹn. Ó ti ṣó ń bẹ̀ wípé onírọ́ nìyẹn. Ẹyọkan nìyẹn. Pọ́ìntì kejì òun ni wípé ó rí bó ṣe rẹ́ni bí ẹni tó lè jẹ́ pé bóyá pé ara ẹ̀ ò yá mọ̀ bẹ́ẹ̀ ṣá. Ẹ gbọ́ bó ṣe wọ náà ń rẹ́ni. Okay, nínú gbogbo lọ́ọ̀yà tí mo wá sí life mi tí mo mọ̀, mo ní ọ̀rẹ́ lọ́ọ̀yà tó pọ̀ gan. Mo ní ọ̀rẹ́ lọ́ọ̀yà tó bá dìde ìwé tó máa múra àti ṣe sí ẹ̀. Mi ò rí pé lọ́ọ̀yà lè ráyè kó fi ṣẹlẹ̀ kó lọ jókòó láti ṣe live video. Mi ò ever rí ní ìwọ ni kan ṣoṣo tó pèrè pé ó jẹ́ lọ́ọ̀yà Lekan, pé ó jẹ́ lọ́ọ̀yà. Mi ò bárú ẹ̀ pàdé rí. Ìwọ wá ń sọ̀rọ̀ sí Professor Akintoye. Lekan, tọ́n bá sọ pé ìyàwó balẹ̀ ńlá ní àjẹ́ ẹnu ẹ̀kọ́ ló ti máa gbọ́. Tọ́n bá sọ wípé ìyàwó balẹ̀ ńlá ní àjẹ́ ẹnu ẹ̀kọ́ ló máa ti gbọ́ Lekan. Nítorí pé ó wà láàrin àwọn Yorùbá nation yìí, ó wà láàrin wọn, ó jẹ pẹ̀lú wọn, ó gbóúnjẹ wá síbẹ̀ tó jẹ, ó gbé Bible ranu kan dání ní ọjọ́ náà lọ́hùn tó dẹ̀ jẹ́ pé àwọn èèyàn rí ẹ wípé okay náà ọkùnrin yìí ó pastor ni pé kíyàn invite ẹ kó wá sọ̀rọ̀ níjọ́ yẹn. Àjẹ́ ohun tó o fẹ́ ṣe ó wà lọ́kàn tó o fẹ́ ṣe. O ṣe aráayé, o lè ṣe ará ọ̀run. Ìdí ni wípé òun bú Tinubu, òun bú Professor Akintoye, òun bú Sunday Igboho. Okay, títa ló wà jẹ́ gangan nísìnyí báyìí. Ẹ jẹ́ ká mọ̀ ẹni tó ń jẹ́ ṣẹ́ni bó ṣe wà yìí.
mi ò ní ever báyìí lọ́nà pàápàá báyìí kí n kí ẹ àbí kí n báyìí pàdé kí n báyìí sọ̀rọ̀ never. Ó sọ̀rọ̀ kan kí ló dé tí mo tún jáde lẹ́ẹ̀kejì tí mo bá sọ̀rọ̀ nísìnyí wípé ẹ sọ ní ọjọ́ náà wípé ajá Sunday Igboho kan gbé tí wọ́n wá síbí gbogbo àwa tá a nífẹ̀ẹ́ Sunday Igboho ká gbé tí ẹ wá ká wá gbọ́rọ̀ ṣẹ́dẹ̀ jẹ́ ní sọ̀kan fún ẹ ṣẹ́dí o mọ̀ pé àwọn tó dá orúkọ yẹn Professor Banji Akintoye Sunday Igboho àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń bá jáde fún ẹ tó lọ sú ẹ wọ́n máa ń win nìyẹn ẹ̀ẹ́dẹ̀ ní nǹkan kan náà nǹkan tó ní pé kò ju aṣọ boss corner tó ń gbé wọ̀ aṣọ boss corner tó ń wọ̀ yẹn òun ló happen tó lè pé táwọn ẹ bá sú ẹ pàápàá wọn ò ní rí kọ́bọ̀ gbà lọ́wọ́ ẹ wọn ò ní ṣíchìn wọn ò ní rí gbà lọ́wọ́ ẹ ìdí ni wípé nígbà tó òrówó jẹun òrówó ra aṣọ tó da sára òòrà nǹkan tó da tó lè jẹ́ pé tó bá wọ̀ sára pàápàá pé àwọn èèyàn máa wò tó ń bá sú ẹ pàápàá wọn kàn waste time wọn ni because o ò ṣe èèyàn gidi tó lè jẹ́ wípé bóyá pé èèyàn lè sọ pé tí wọ́n bá sú eléyìí wọ́n máa rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀ wọn ò lè sú ẹ kó gbà nǹkan lọ́wọ́ ẹ̀ so o ti wà nígboro òpèrè ẹ pé o jẹ́ lọ́ọ̀yà tiẹ̀ tó jẹ́ pàápàá mi ò mọ̀ bó ṣe ti ibi tó ti ń practice mi ò mọ̀ ibi tó ń practice rárá àtọ̀ o sọ̀rọ̀ kan oní Sunday Igboho ń bóra oní àwa tá a jẹ́ fáǹsì Sunday Igboho ká gbé tiwa wá ká wá gbọ́ pé Sunday Igboho ń bóra ó fi gbogbo ẹnu ńlẹ̀ fi sọ oníkẹ́ẹ̀tún jókòó dáadáa láti sọ pé Sunday Igboho ń bóra Lekan ó jáde lẹ́nu tiẹ̀ yìí ẹ wo imú ẹ pàápàá kó wo orí ẹ kó wo ẹnu tó fi sọ̀rọ̀ ó ṣe èèyàn ó mọ̀ pé Sunday Igboho lè bá sọ̀rọ̀ because ó mọ̀ pé ò ní stand abẹ́rẹ́ tiẹ̀ báyìí ń ṣe ni kò ní wúndì tó bá jábọ́ sórí ìyọrin báyìí ó máa sọ̀rọ̀ ni because nobody know you tó bá fẹ́ ṣe rádì wọn ẹ máa ń kóra ẹ máa lọ kó súùtù tó lọ ṣà ní Kàdàngúwá àbí báwo ń pè níbi tó ti ń ṣà súùtù ní báwo náà porúkọ ẹ̀rọ Blazingburg ní Tristor ẹ lọ ṣà súùtù ń bẹ̀ ẹ lọ ṣà bàtà ń bẹ̀ ẹ lọ ṣà gbogbo ń bẹ̀ ẹ máa wá wọ̀ ẹ máa sọ ẹ lọ wọ àwọn lọ́ọ̀yà tó máa múra ẹ máa rí pé tó bá múra pàápàá báyìí ẹ máa rí pé àwọn eléyìí múra kẹrin pé àwọn eléyìí múra tó bá sọ pé kí àwọn máa chájì ẹ pàápàá láti gbowó owó tó máa gbà owó ńlá ni àmú ìwọ tó jẹ́ lọ́ọ̀yà ò jẹ́ lọ́ọ̀yà ló pera ẹ o lọ́ọ̀yà ló pera ẹ Lekan mo bọ̀ jẹ́ ń gbé fóònù lórí ọ̀rọ̀ ẹ náà hello ó dáa Lekan ó máa ṣeun o mo fi ẹ bú níjọ́ láti London mo ti mọ̀ ẹ́ but láti London tí mo ti mọ̀ ẹ́ mo fi bú nínú gbogbo ẹranko ìgbẹ́ tó bá jẹ́ pé ọ̀sán ni ọjọ́ tó ń bí ẹ kó padà dé òkùnkùn kó jẹ́ wípé nínú òru náà bí ẹ kó padà dé ọ̀sán nítorí pé ọ̀rọ̀ tó dáa kò jálè lẹ́nu yín o kàn pé dà pé ń ṣe ni o wà pẹ̀lú Yorùbá nation o wà pẹ̀lú Yorùbá nation àmì nìyẹn tó wà láàrin wọn àwọn tó lè jẹ́ pé ó ń pè é pàápàá pé kán fọ́ ní máikrófóònù kó fi sọ̀rọ̀ ní ọjọ́ náà pàápàá báyìí wọ́n mọ̀ wípé òun ṣe èèyàn ò sí rárá ẹ̀ Lekan Ọlámilékan ọlá tiẹ̀ ò Lekan mọ́ ọlá tiẹ̀ ti bàjẹ́ ọlá tiẹ̀ ti wọgbó orí ẹ̀ ó ti fọ́ dànù ṣẹ́dẹ̀ jẹ́ kí n sọ fún ẹ tó bá hùn ẹ pàdé mi kó bá mi sọ̀rọ̀ mo sọ fún ẹ òun pé níjọ́ tí mo ṣe ṣóò kan mo sẹ́ndì sí ẹ mo dẹ̀ sọ fún ẹ pé tí ó bá fẹ́ gbọ́ ẹ̀ṣẹ̀ kí ni ẹ pè mí èmi àti ẹ àájọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn kí n béèrè pé kí ni nǹkan tó dùn ẹ níbẹ̀ tó tún á jáde tó wá bẹ̀rẹ̀ sí í da Yorùbá nation ní ọjọ́ yẹn mo pe èèyàn sẹ́yìn jọ́ rẹ̀ mo sọ pé mo ní ọkùnrin tó ń lọ yìí o ẹ má fà á mọ́ra kó sọ pé èèyàn ni o because mo mọ̀ ẹ́ dáadáa mo mọ̀ pé èèyàn burúkú ní ayé àtọ̀run nìyẹn I know you very quietly mo mọ̀ ẹ́ very quietly mo mọ̀ ẹ́ wípé o kì í ṣe èèyàn ò sí rárá ẹ̀ èèyàn játijàti èèyàn rédèrèdè èèyàn tó lè jẹ́ pé kò ní ẹni tó lè pé tó bá ṣẹ̀ wọ́n lè fi ọjọ́ ẹ̀ sùn
òṣèlú èèyàn bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ó jẹ́ irú èèyàn bẹ́ẹ̀ ni o lè gbé ẹnu ẹ bọ́ọ̀lì bí bọ́ọ̀lì tó lè jẹ́ pé wọ́n máa fi ẹ̀pà jẹ́ o lè gbé ẹnu bọ́ọ̀lì kó máa sọ̀rọ̀ kó lọ sọ̀rọ̀ fún Professor Banji Akintoye àbí kó gbé ẹnu ẹ bọ́ọ̀lì kó máa sọ̀rọ̀ sí bóyá pé tó bá jẹ́ pé Tinubu ló ti sọ̀rọ̀ sí ó sì dáa jù pé kó bá gbénu ẹ bọ́ọ̀lì kó sọ̀rọ̀ sí Professor Banji Akintoye ó máa gọ̀ ó gọ̀ bàjẹ́ ó gọ̀ tó fi mú wo ó ń fi àbẹ̀bẹ̀ fẹ́ra fún ẹ nítorí pé àwẹ̀ yìí Ọlọ́run ṣé ní o ti tọwọ́ bọ̀ dí báyìí sìn ṣé ní ìdí báyìí ó dẹ̀ mọ̀ pé ìgbẹ́ ló máa ń gbé bẹ́ẹ̀ kò sí bó ṣe máa fọ́ tó bá kìka bọ̀ ó máa rùn ṣáà ni o ti tọwọ́ bọ̀ dí ìgbẹ́ báyìí ó dẹ̀ máa rùn ni á dẹ̀ máa bá ẹ pò gbogbo àwa mídíà pátápátá la máa jáde fún ẹ gbogbo àwa mídíà pátápátá àtọkùnrin àtobìnrin àtọmọdé àti àgbà gbogbo pátá ló máa jáde fún ẹ nítorí pé o ti jẹ epo ọ̀bọ o jẹ kó gbénú gbogbo ẹranko ìgbẹ́ nítorí pé wo ìwà ìpápá kò bá mú ká bọ̀sibọ̀sí pé kó sọ pé kó súnmọ́ èèyàn. ó sọ̀rọ̀ kan ní ọjọ́ kan báwo ló ń porúkọ Misi Olúọmọ ó sọ pé kò lè wọ̀lú Amẹ́ríkà pé tó bá wọ̀lú Amẹ́ríkà òun abáfa òun máa ṣe kinní kan òun máa ṣe gbá kan fún ẹ orí ẹ ti yí Misi Olúọmọ ń wọ̀ Amẹ́ríkà all the time òun wá sí Amẹ́ríkà náà ṣé position tí Misi Olúọmọ wà pàápàá báyìí tí wọ́n bá wà ní ipò yẹn kan pín sọ́nà mẹ́wàá kó wà ní ẹ̀yọ kan o lè wà nílùú yìí tó o ṣe bẹ́gàbẹ́gà kiri tó ń tọrọ kiri ó ń tọrọ ní náà mo ní súùtù o tó bá ń wá súùtù mo ní súùtù tó fáìn gan ó dẹ̀ máa fit ẹ súùtù tó fáìn gan ó máa fit ẹ o mo fẹ́ kó pè mí tó bá fẹ́ má wá sílé mi mo lè gbé ẹ pàdé ní títí kí n fún ẹ kó máa wọ̀ tó bá jẹ́ pé anyway I don't know you pé tó bá jẹ́ pé wọ́n máa parọ́ ẹ̀jẹ̀ kan pè ẹ́ kó wá kọ́ wọn bó ṣe máa ń parọ́ pé kẹ́ package wọn bó ṣe máa ń parọ́ ẹ rí i pé o ti gbé ara ẹ báyìí tó bá gbé lọ́ra yẹn lóòótọ́ o ti gbé ara ẹ síta kò sẹ́ni tó lè gbé iṣẹ́ fún ẹ kò sẹ́nikẹ́ni tó lè gbé iṣẹ́ fún ẹ gbà bẹ́ẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ bàbá confam ló sọ bẹ́ẹ̀ bàbá confam international èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ kò sẹ́ni tó lè gbé iṣẹ́ fún ẹ nítorí pé o ti gbé ara ẹ síta bí ọmọ ọjọ́ mẹ́jọ o ti gbé ara ẹ síta bí ọmọ ọjọ́ mẹ́jọ náà onítọ́ bá jẹ́ wọ́n fẹ́ parọ́ jẹ́ kán pè ẹ́ kó wá kọ́ bó ṣe ń parọ́ ìwọ tó ní gbogboǹgbò yìí o ní gbogboǹgbò tó bá gbé o ní gbogboǹgbò ní ó jẹ́ ká ayé kó mọ̀ pé lóòótọ́ o ní gbogboǹgbò o ní èèyàn tó lè jẹ́ pé èèyàn máa tẹ̀lé o jẹ́ ẹni tó lè pé èèyàn máa sọ fún pé lóòótọ́ eléyìí lọ́ọ̀yà nìyẹn you don't practice it for United States of America you don't practice at all because you are not be lawyer 3 store lawyer tó lè jẹ́ pé ó máa lọ kó aṣọ ní store nìyẹn you are not a good lawyer o mo lawyer bíi tó máa wọ suit mi báyìí more than $500 more than $1,000 bàtà ọ̀pápá máa ń kọ́ ni ẹ wo bàtà tó máa ń wọ̀ náà ẹ wo bàtà tó máa ń wọ̀ súùtù tó máa ń gbé sọ̀rùn pàápàá báyìí kò bára wọn mú ẹgbẹ́ kan báyìí ó lè fò ẹgbẹ́ kan báyìí lè ṣe kinní kan bàtà pàápàá báyìí ó ti jẹ lẹ́gbẹ̀ẹ́ nítorí pé 3 store ló ti ń rà ó ra bàtà tó lè pé very expensive shoe tó dẹ̀ jẹ́ pé o máa wọ̀ ọ́ tí àwọn èèyàn máa mọ̀ wípé lóòótọ́ lọ́ọ̀yà nìyẹn you are not lawyer you are not lawyer you are not lawyer at all don't call yourself say you are lawyer Lekan àbí lawyer Lekan I no understand you because o ti fi orí gbálẹ̀ ló happen tó lè gbé orí àgbàlagbà orí wọn fi owó èjì ẹni àwọn tó lè help ẹ àwọn tó lè ṣàánú ẹ ń lè ń bú yẹn àwọn tó lè ṣàánú ẹ lè ń bú yẹn náà òrìrán àwọn ajá ẹ kó máa bọ̀ lọ́dọ̀ mi kó wá sí péjì mi wọ́n lè wá sí péjì mi kó àkọ́kọ́ púpọ̀ síbẹ̀ kó máa pa wọ́n dànù ni òótọ́ ni mo sọ fún ẹ ẹni tó bá kọ kúkọ kan sórí péjì mi kó máa pa dànù ìwọ gangan fúnra ẹ bó ṣe wà iná pápá you have a big problem tí o bá mọ̀ Professor Banji Akintoye ní dáì lóhùn náà ó lọ gbé fídíò lọ ń ṣó wá wo Professor Banji Akintoye ó ń parọ́ ó ṣe kinní kan ó lé ní owó ẹ̀ wò ní bàbá ńlá kú bàbá ẹ̀ dá sí ọwọ́ Professor Banji Akintoye owó wo ni ó dá bàbá ńlá kú bàbá ẹ̀ yálà já ẹ̀ owó wo ló dá sí ọwọ́ Professor Banji Akintoye tí wo lẹ́nu bọ̀ọ̀lì tó wà ń sọ jáde síta wípé Professor Banji Akintoye pé ò lè ní
Why you saying that? If anybody teach you to say that, you're supposed to tell them, say, okay, no, I don't want to say that. Nítorí pé ó ti wà pẹ̀lú wa, àwa mọ̀ wípé òkè lóòótọ́ o, àwé yìí ó wà pẹ̀lú wa. Tá bá fẹ́ ṣe rally báyìí, a máa ń pè ẹ́ pé òkè ẹ máa bọ̀ ní rally wa. Nítorí pé àwa mọ̀ wípé lóòótọ́ àrò nígbà yẹn pé èèyàn ni àrò, a dẹ̀ mọ̀ wípé ó máa padà gbẹ̀yìn láti bọ̀bọ̀ jẹ́. Nǹkan tí mo fẹ́ sọ pé ẹ̀yin Yorùbá tẹ́ ẹ pè rẹ̀ pé ó jẹ́ Yorùbá, mo fẹ́ béèrè lọ́wọ́ yín níjọ́ kan, mo ti béèrè rí ní ọjọ́ kan, mo béèrè lọ́jọ́ kan pé mo ní ẹ̀yin tẹ́ ẹ pè rẹ̀ ní ó jẹ́ Yorùbá báyìí, irú ìwà játijàti wò lẹ ní ìpapà báyìí tó dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ yín báyìí kò bẹ̀rẹ̀ láti alẹ́ dé ọ̀sán rí, kò dẹ̀ bẹ̀rẹ̀ láti ọ̀sán dé alẹ́ rí, ẹ lè báyọ̀ sọ̀rọ̀ ń ṣe báyìí kó di the last minute kẹ́ change. Why you people do that? Kí ló tẹ́ máa ń ṣe bẹ́ẹ̀? Èmi ò mọ̀ wípé ilé kan ó lè jókòó sórí show kó dẹ̀ máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Sunday Igboho. Tó o sọ níjọ́rọ̀ fídíò ẹ̀ wà náà, fídíò ẹ̀ wà tó o sọ níbi tí a lọ ní DCN pé Tinubu ó ń pa èèyàn, ó ń ṣe kinní kan, ó ń ṣe gbá kan tí ìwọ náà fi ẹnu ẹ̀ pàápàá tó o fi kà ní ọjọ́ náà lọ́hùn yẹn. Kí ni nǹkan tó tún wá ṣẹlẹ̀ tó o tún wá lọ sẹ́yìn ṣe tó wá bẹ̀rẹ̀ sí sọ yìí? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ẹ sọ̀rọ̀ náà. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Kí ni nǹkan tó ń ṣe fún ẹ? Kí ni nǹkan tó ń béèrè lọ́wọ́ ẹ tí wọ́n ṣe? Ṣé owó tó ń dá sí central account, ṣé owó yẹn ló bí ẹ nínú tó torí ẹ tó rẹ̀ gbó ibi ń pa ẹ tó béèrè tó wọ́n fún ẹ tó wá torí ẹ tó ń sọ léyìn sí? Lekan, ṣé ní nǹkan tí màá sọ ni pé mo fẹ́ ṣe show fún ẹ kí lè sọ fún àwọn èèyàn kó máa donate fún yín, kó máa donate aṣọ fún yín, aṣọ kó máa donate fún yín. Mo fẹ́ pé kó máa donate aṣọ fún yín. O mo wá tó fẹ́ kó máa donate because o ní aṣọ. Jẹ́ kí n sọ fún ẹ bó ṣe mo wà yìí, aṣọ mi ò mọ nǹkan tí mo fẹ́ fi ṣe. Mo rántí ní ọjọ́ kan tí mo fẹ́ gbẹ́rù lọ sí Nàìjíríà, aṣọ báyìí ó kún mọ́tò, aṣọ ó kún mọ́tò tí n bá mọ̀ nígbà ẹ̀ máa ti tọrọ nú ẹ̀ fún ẹ, but mo ti ní tó ti pọ̀ náà o, mo ní tó pọ̀ rẹpẹtẹ àti bàtà tí n bá mọ̀ sáàjì bàtà ẹ̀ báyìí máa fi ránṣẹ́ tí ẹ ọ máa kó sọ̀nù nù fún ẹ kó wá kó, ọ máa kó bàtà máa kó sọ̀nù nù fún ẹ kó wá kó ń bẹ̀ yẹn because mi ò fẹ́ kó mú ọ̀dọ̀ tèmi because I not trust you. Ìwọ tó rẹ̀ jẹ́ pé owó ṣuṣuṣu ní ọjọ́ ìgbà ìmọ̀ owó ni tó jókòó ajá Sunday Igboho ẹgbẹ́ tí wá mo fẹ́ bá yín sọ̀rọ̀ Sunday Igboho ń bóra orí ẹ̀ dàrú. Ṣé Sunday Igboho ọ̀njà nílé kejì ó kàn ẹ́ ni? Tí Sunday Igboho bá bóra tí bàbá ẹ̀ ni bàbá ẹ̀ ló bí ni àbí ẹjọ́ ọmọ ìyá kan náà? Ṣé ọmọ ìyá kan náà lẹ jẹ́ ni? Ẹ sọ̀rọ̀ náà. Ṣé ọmọ ìyá kan náà lẹ jẹ́? Ṣé ọmọ ìyá kan náà ni ìwà àti Sunday Igboho ni? Àbí bàbá Bánjí Akintoye tó ń sọ̀rọ̀ ìbáyìí ọmọ ìyá kan náà ni? Ṣé bàbá Akintoye pàápàá jẹ́ gbẹ́ ni ó lè bí ẹ lọ́mọ náà? Bàbá Akintoye ó lè bí ẹ lọ́mọ àbí ògbẹ́dẹ ẹgbọ́rọ̀ tí mo sọ ń sìn ìwọ wá gbé ẹnu ẹ orí ẹ ti yí olójú jóná yìí gbogbo ó jóná láti fèsì títí lọ sí orí ẹ ọpọlọ ẹ pàápàá báyìí ó ti dà ọpọlọ tó wà ní agbárí ẹ pàápàá báyìí chicken pàápàá ọpọlọ ẹ ó tóbi ju ọpọlọ ẹ lọ ó ní knowledge chicken ni mo sọ ó ní knowledge ju ẹ lọ. Tí n bá máa pè yàn ní bastard ìwọ́n máa pè ní bastard pàápàá tó máa ráyè láti wá sọ̀rọ̀ pé kí Àjàgbò kan bọ́ síbí kó gbé etí wọn wá kó wá gbọ́ orí ẹ̀ fọ́ ó fọ́ pàó orí ẹ̀ ti fọ́ pàó mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀ báyìí kò jẹ́ kó gbé ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kó sọ rárá. Á dà fún ìwọ tó lè yẹ pé ó lọ́ọ̀fù kìíní yà á dà fún ẹ. Ẹ pín orí ẹ̀ ti fọ́ orí ẹ̀ ti dúpà ó dúpà ní pàápàá báyìí orí ẹ̀ ti fọ́. Bí orí ẹ̀ ò bá fọ́ o ò lè gbé ẹnu gbangba ẹlẹ́nu bàjẹ́ inú ẹnu ẹ tó ń pè ní ẹnu kí ló ń pe orúkọ kíní tó máa ń jẹgbẹ́ yìí báwo ló ń pe kì í ṣe ajá o ẹranko gbẹ́ kan báyìí ni ó láti máa ẹnu ẹ báyìí tó báyìí ló wà irú ẹnu bẹ́ẹ̀ ló ní orí bó ṣe máa lẹ́rìí ni lọ sórí show tó ń ṣe yẹn lọ sórí show yẹn kó lọ wò kó o bó ṣe lẹ́rìí o nídìí pé kó ń gbé lọ hospital láti lọ fún ẹ lábẹ́rẹ́ pàápàá because
tí wọ́n bá fún lábẹ́rẹ́ kan gbé ẹ sórí oògùn because you are not normal. O wà normal rárá àtọ̀, o wà normal. Tó bá jẹ́ pé o wà normal ni, o kàwé ṣé o ka gbọ́n ni, àbí o kàwé o ka ìmọ̀ ni, àbí o kàwé o mọ nǹkan tó kà ni, àbí nǹkan tó ṣe Lekan ẹ tẹ́wọ́ bọ̀ mí lẹ́nu ṣá, o lọ tẹ́wọ́ bọ̀ mí lẹ́nu. Mo ti sọ fún èèyàn kan tẹ́lẹ̀ ní pé mo ní ọ̀rọ̀ yẹn bó ṣe mo gbọ́ tó ń ṣẹlẹ̀ tí mo gbọ́ báyìí mo ní mo fẹ́ jáde fún bọ́ ìburúkú yìí. Mo fẹ́ jáde fún ẹ, mo fẹ́ jáde fún ẹ, mo fẹ́ dìídì jáde fún ẹ, mo fẹ́ dìídì jáde fún ẹ. Òun ló happen tó yẹ pé mi ò ní fi show kan fi kún show yìí. Ilé kan mi ò ní fi show kan fi kún show eléyìí. Show ẹni ìwọ ló ní show eléyìí. Mo mọ̀ ẹ́ dáadáa, ìwọ ló lè sọ pé o mọ̀ mí. Ẹ mọ̀ mí dáadáa. Gbogbo message tí mo ń ṣe mo máa ń send sí ẹ. Mo máa ń send message tèmi, mo máa ń send sí ẹ. Ẹ̀yin tẹ́ gba ẹ̀yin tẹ́ bọ̀bẹ̀ jẹ́ nílé o ń pè dá kó gbẹ́ kó jẹ́ Yorùbá. Orí ẹ fọ́, orí ẹ dàrú. O ṣe ọmọ Yorùbá rárá. You are not be Yorùbás. Ọmọ àlè Yorùbá nìyẹn. Ó jẹ́ kán lọ ṣe DNA yìí. Tó bá lọ ṣe DNA yìí wọ́n á mọ̀ pé lóòótọ́ o you are not be Yorùbá. Òótọ́ ni mo sọ fún yín. Wọ́n á mọ̀ pé o kì í ṣe Yorùbá because the Yorùbá gidi kò lè sọ ọdún kan tó sọ yẹn. Yorùbá let me tell you something. I want to say something quickly here. O mọ nǹkan tí mo fẹ́ sọ ni wípé ẹ̀yin Yorùbá ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run tí ẹ bá dé lómi pàápàá tó rẹ̀ gbó sọ Yorùbá ẹ make sure kẹ́ máa ṣe DNA ẹ̀. Tẹ́ bá ń ṣe DNA ṣé o mọ̀ pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo sọ fún tẹ́lẹ̀ pé èmi ò kì í ṣe Yorùbá. Everybody know me. Say this man baba confirm international kì í ṣe Yorùbá. Òótọ́ ni but everybody mọ̀ lórí máa for my tongue pàápàá ẹ mọ̀ pé Yorùbá mi kò gún régé. Àbí o mọ̀ ẹ mọ̀ pé Yorùbá mi ò gún régé. So you people know say I'm not be Yorùbá. Kẹ́ ẹ tó bú mi pàápàá mo ti búra mi. So òun ló happen tó dẹ̀ pé ilé kan mo gbé ọ̀rọ̀ ẹ̀ báyìí mo gbé wá. Màá dẹ̀ wo jẹ́sọ̀ kankan fún ẹ alẹ́ bọ́ọ̀lù pé ṣé dinner náà fẹ́ pé mo fẹ́ pè lé ní àwọn fẹ́ pè ní breakfast àbí lunch mi ò mọ tí mo fẹ́ pè fún ẹ ṣá ṣé mo fẹ́ yẹn because tó bá gbé àárọ̀ ni mo ṣe show yìí fún ẹ mo mọ nǹkan tí màá sọ fún ẹ mo mọ nǹkan tí màá sọ fún ẹ orí ẹ ti bàjẹ́ ó sọ̀rọ̀ sí Professor Banji Akintoye pé olè ni olè ó lọ jí owó ṣé owó bàbá ẹ ló jí ni àbí owó yálà yá ẹ ló jí ṣé owó bàbá ẹ ló jí ni àbí owó yálà yá ẹ àbí owó pọ̀pọ̀ máa pọ̀pọ̀ rí ẹ ló jí ni. Lekan jọ mo fẹ́ kó pè mí o mo fẹ́ kó pè mí kí n tó ṣe show kejì ọjà kí n kó pè mí kí n béèrè nǹkan tó jẹ kù kí n béèrè nǹkan tó jẹ tó yó nínú ẹ tó ń sọ ìlú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn fún Professor Banji Akintoye. Ọlọ́run òótọ́ ni mo sọ fún ẹ Sunday Igboho pàápàá báyìí fúnra rẹ̀ ṣe ni kí ni nǹkan tó lè yẹ pé Sunday ṣe fún ẹ ó lè tó bọ́ ìyẹn náà. Sunday Igboho ọmọ tiwa ní ọmọ ló jẹ́ fún àwa àbí ògbọ́dọ̀ ọmọ ni Sunday Igboho jẹ́ fún àwa. So àwa ò lè mi ò mọ nǹkan tó lè yẹ pé màá jẹ kù àbí nǹkan tó lè pé màá jẹ tó lè jẹ pé Sunday Igboho ló máa kú fún mi tí màá bú àbí màá sọ̀rọ̀ n tó bá hùn ló lè ṣe ara rẹ̀ mo rò pé ọkùnrin ló jẹ́ fún ara ẹ̀ àbí nǹkan tó bá hùn ohun tó bá hùn lówó ló lè ṣe náà ó lè fi owó ẹ̀ fi ra kú ó lè fi owó ẹ̀ fi ra anything tó bá hùn mo rò pé òun ló ní owó ẹ̀ nǹkan tí Sunday Igboho dẹ̀ ní ṣe wọ̀ ní nírú ẹ̀ ṣá n tí Ọlọ́run ti pèsè fún Sunday Igboho ṣe wọ̀ nírú ẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ tọ̀rọ̀ fúnra wa nǹkan tí Sunday Igboho ní nǹkan tó ní káàkiri àgbáyé ṣe wọ̀ nírú ẹ̀ ṣá tó bá nírú ẹ̀ ò ní sáko jókòó sí ìlú Amẹ́ríkà yìí ó ti gbé London kò pé ẹ ló fi dé Amẹ́ríkà but ohun tí Sunday Igboho ti ní Áfíríkà ló wà o ṣé mọ́tò tó ń gùn la fẹ́ sọ ni àbí aṣọ tó ń wọ̀ àbí bàtà tó ń wọ̀ ni ẹ lọ wo àwọn tó ń gbé ibi tó wà yí pàápàá báyìí lọ ibi tó ń gbé àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ lọ wo tó padà dé àwọn èèyàn míì ti lọ wo ṣẹ̀ṣẹ̀ wo Sunday Igboho tó padà irú bí Nuru ó lọ wo Sunday Igboho ṣẹ̀ṣẹ̀ padà ni ààrẹ Muruf ó ṣe yọ Sunday Igboho tó padà ni ó dẹ̀ gbé pẹ̀lú ẹ̀ tó wo ìlú èèyàn tó jẹ́ tó bá jẹ́ pé ó jẹ́ èèyàn jájáti ṣòro pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ máa dìde kó lọ wò ni tó bá jẹ́ Sunday Igboho bá jẹ́ èèyàn jájáti àwọn mi ò ní dìde bẹ́ẹ̀ mo jẹ́rìí ààrẹ Muruf kó wá fi owó ẹ̀ fi ra tíkẹ́ẹ̀tì láti lọ wo Sunday Igboho no wọ́n mọ̀ pé Sunday Igboho kì í ṣe èèyàn jájáti Nuru báyìí tó bá gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ báyìí àkọ́kọ́ tó máa bèrè pé a ní Sunday Igboho ńkọ́ ṣé kò sí nǹkan tó ṣe o tí anything bá níjọ́ tó lọ sílẹ̀ tó bá rí ẹkún tí
kíní nuru ń sùn báyìí ẹ ní mọ̀ pé àgbàlagbà ni ẹ lè wò pé àgbàlagbà ni ó sunkún gidi ni wípé Sunday Igboho ẹni tó lè gbé ẹ̀mí yẹn lélẹ̀ tó sọ pé òun fẹ́ jà fún ìran òun ìwọ lè ṣerú ẹ̀ ni ṣé o lè ṣerú ẹ̀ tó bá fẹ́ ṣerú ẹ̀ o lè dúró o lè wá sí Amẹ́ríkà yìí o lè jókòó sí Amẹ́ríkà náà ó dúró onítọ́ bá máa pa òun kọ́ pa òun jà fún ìran òun ẹ má pa àwọn ìran mi ẹ má pa wọ́n ṣé ìwọ lè ṣerú ẹ̀ ìwọ lè ṣerú oní Jati Jati oní rédè elébi wo èmi ò mọ nǹkan tí màá sọ fún ẹ Lekan mi ò mọ tí màá sọ fún ẹ ṣé o mọ̀ pé wà Jati Jati tó ní tó máa ń rojọ́ ẹlẹ́jọ́ ló máa ń rò káàkiri ọ̀rọ̀ tí ò kàn ẹ́ lápá tó kàn ẹ́ lẹ́sẹ̀ ò ní ò jẹ́ lọ́ọ̀yà ń gbọ́dọ̀ ti practice lọ́ọ̀tì ẹ̀ àwọn lọ́ọ̀ gidi tí àwa mọ̀ ọlọ́ọ̀ mo mọ lọ́ọ̀yà mi báyìí mo mọ ọmọ lọ́ọ̀yà mi tí mo mọ báyìí mo mọ funfun mo dẹ̀ mọ lọ́ọ̀ dúdú mo mọ funfun tó lè jẹ́ pé wo tó máa dúró fún ẹ ó kéré jù ó máa charge ní 250 ni tó máa dúró fún ẹ just only 1 hour tó máa dúró fún ẹ 250 ló máa charge ẹ mi pàápàá máa charge jù bẹ́ẹ̀ lọ power ni o tó bá lò at least be 4 hours ọmọ ìtú 4 hours máa jẹ́ ọmọ ìtú 4 hours mi máa charge at least be 500 power nítorí pé ó kàwé ìwọ kàwé ni ìwé rédèrèdè olókàwé ìwé tó máa ń kà ní báwo ni ó porúkọ àdúgbò yìí ń lè lọ kà ó kàwé rárá ó kàwé Lekan ó kàwé ìmọ̀sán fún ẹ olódo nìyẹn ojú ẹja ló mọ̀ ń jẹ ó kàwé rárá tó bá sọ pé ó kàwé pápá ó kagbọ́n tó bá ní ó kàwé ó kagbọ́n tó bá jẹ́ pé ó bá kagbọ́n ni ó lè sọ̀ndú nǹkan tó sọ yìí Ọlọ́run mo ṣe máa ṣe fún ẹ láàárọ̀ kùtùkùtù o máa ṣe fún ẹ láàárọ̀ kùtùkùtù breakfast ni máa ṣe fún ẹ láàárọ̀ kùtùkùtù ṣáà ni máa ṣe fún ẹ kò sẹ́ni tó máa bẹ̀ mí tó máa sọ pé kí n má ṣe èmi bàbá confam mi ò lè múyàn kan tó lè jẹ́ pé bóyá pé kí n má gbé balẹ̀ máa gbé balẹ̀ ṣáà ni Ọlọ́run tó mọ̀ sọ fún ẹ bí bá múyàn tó lè jẹ́ pé ó ṣe kankan tó lè pé ó dùn mí máa gbé balẹ̀ òun ni mo sọ fún àwọn míì tó lè pé ó mọ̀ mí mo sọ fún àwọn míì tó gbọ́ o mo ní tí ìṣẹ̀lẹ̀ pàápàá báyìí tó bá ṣe kan tó lè pé ojú mi ò gbà wo máa blog ẹ dànù ó jẹ́ ìṣẹ̀lẹ̀ pàápàá báyìí nínú ìjọ tí mo ń sìn nìyẹn o tí mo tún jẹ́ olórí ń bẹ̀ òótọ́ ni mo sọ fún ẹ kò sẹ́nikẹ́ni tí mi ò lè blog máa blog ẹ pa àwọn míì pàápàá sọ pé mo bá blog òun tí bá blog bọ́yá pé òun máa go after kìnní kan clearance ẹ máa go after clearance ẹ lọ́wọ́ kan ẹ má fojú tẹ́ńbẹ́rẹ́ mi o ẹ má fojú tẹ́ńbẹ́rẹ́ èlòmí lè rò pé bóyá pé ń ṣe ni ọkùnrin yẹn ò kàwé bóyá ọkùnrin ò lè ṣe kankan anybody tó bá sọ pé ó máa try mi clearance ẹ máa lọ lórí ẹ máa lọ clearance ẹ máa lọ after ẹ Ọlọ́run ẹgbà bẹ́ẹ̀ ibi tí mo burú sí mo sọ fún ẹ yẹn èlòmí ò mọ̀ mí á kàn máa fi mí ṣeré á kàn máa rò pé bóyá pé èlòmí báyẹn ọkùnrin yẹn ò kàwé bá try mi o tó bá try mi ẹ mọ̀ pé mi ò kàwé lóòótọ́ àmọ́ mo dẹ̀ ní ọgbọ́n yẹn gan mo dẹ̀ ní àwọn lọ́ọ̀yà tó gbóná gan mo ní lọ́ọ̀yà tó gbóná mo ní gan lóríṣiríṣi bó ṣe mo ní sí DC mo ní sí Maryland bó ṣe mo ní sí Maryland mo ní sí káàkiri mo ní lọ́ọ̀sì tó lè jẹ́ pé bí anybody bá try mi màá gbé lọ kóòtù màá dó sí lọ́rùn bí iṣan màá dó sí lọ́rùn màá bà tiẹ̀ jẹ́ ni nǹkan tó bó ṣe mo wà nìyẹn kẹ́ni mi pé anybody kó máa dó o ní pé bóyá mo bá jáde nípa mi ẹ̀ wá ní pé màá wọ aṣọ tó lè pé ẹnikẹ́ni ò lè dá mi mọ̀ nígbà mi pàápàá máa fi kan bojú bú mi ò ní jẹ́ kán mọ̀ mi because tán bá mọ̀ mi wọ́n lè sọ pé bóyá pé bàbá yìí rè ó mọ ibi tí orúkọ mi ti lọ ṣá ó mọ ibi tí orúkọ mi ti lọ sí Nàìjíríà kò sí ìlú náà lọ Ghana Togo South Africa anywhere ní orúkọ mi ti wà káàkiri àgbáyé bẹ́ẹ̀ ni èmi ni ìgbẹ́wùlẹ́gùn èmi ni òtọ́ ló mọ̀ sọ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ ìmèrè ẹnikẹ́ni tó bá wo ẹ̀jẹ̀ tó sọ fún yín bí ẹnikẹ́ni gbogbo olè tẹ̀ ń jà káàkiri olè tó lè jẹ́ pé ẹ̀ ń jà tí ẹnikẹ́ni ò lè sọ tí ẹnikẹ́ni bá sọ olè tẹ̀ ń jà báyìí sọ pé ṣé ó tó bẹ̀ láti béèrè olè tẹ̀ ń jà sáré wo àṣírí máa tú Ọlọ́run èmi sọ bẹ́ẹ̀ fún yín máa dúró sí ní iṣan ọrùn máa dúró sí ní iṣan wo ìgbà kan ń bọ̀ tó lè jẹ́ pé gbogbo èèyàn táwọn ìbáyẹ bá rí mi gbà mí bẹ́ẹ̀ máa sá ni
mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ máa rí mi tí ẹ máa ń bọ̀ tẹ́ ẹ máa sá ẹlẹ́ṣẹ̀ ń sá tẹ́nikẹ́ni ò lè èmi ò ní time láti pe anybody láti bẹ anybody pé bóyá pé kinní kan orí yín ti dàrú orí ti dàrú orí yín ti fọ́ òótọ́ ni mo sọ fún yín máa bá open yín àṣẹ anybody mo lè túfù rẹ̀ síta ọlọ́run òótọ́ ni mo sọ fún yín mo ní àwọn èèyàn tó ń bá mi ṣiṣẹ́ lóríṣiríṣi mo ní àwọn èèyàn tó ń bá mi ṣiṣẹ́ lóríṣiríṣi tó lè jẹ́ pé ó mọ̀ pé bàbá confam yìí kò tẹ́kẹ̀ lẹ́yọ o àbí ẹ̀rí bẹ́ẹ̀ yẹn. ìlú ọmọ primary school ẹ̀ ń pa ẹ̀ tí advance nínú rọ pípa ẹ̀ lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀ṣpọ̀pì akọ̀yìn iṣẹ́ ẹ̀ mọ̀rọ̀ pa àtọ́ irọ́ tẹ̀ mọ̀ pa yẹn ló kó bá yín ẹ̀ mọ̀rọ̀ pa o ọba kí tó yẹ ẹ̀ mọ̀rọ̀ pa ọ̀pọ̀ tó nírọ̀ ni yóò pọ̀ tẹ̀. ẹ̀rí bó ṣe ranjú ẹ̀rí bó ṣe lẹ́rìí orí ẹ̀ dàrú ọmọ àlè burúkú yìí ṣé irú àwọn yín báyìí la máa pè léèyàn ṣé irú èyí yẹn la máa pè léèyàn èmi ò ní time láì jẹ́ pé kí n blọ́ọ̀gì wọ yìí mi ò ní time láti blọ́ọ̀gì ẹ̀ lọ sí 3 store kó lọ mú aṣọ mọ́ lọ sí 3 store kó lọ mú aṣọ mọ́ ní 3 store because ibẹ̀ ló ti lọ gbé aṣọ ó wà ní Blazingburg 3 store wà ń bẹ̀ tó máa lọ mú mi tó wà ní 450 Annapolis Road tó bá lọ síbẹ̀ ó wà lẹ́gbẹ̀ẹ́ T-Mobile ẹ lọ síbẹ̀ ẹ lọ mú aṣọ ń bẹ̀ Lekan àbí Ọlámilékan àbí báwọn jẹ́ ń pè ẹ́ ọ̀dẹ̀ burúkú ọ̀dẹ̀ ṣẹ́ni tó bá tún ṣe míì tí màá tún gbọ́ tó ṣe nípa Prophet Akintoye ni o àbí Prophet Dani náà ló ṣe fún ni o àbí Sunday Igboho ni o àwa tó lè jẹ́ pé bàbá mo jẹ́ o but àwa ó mọ̀ mí pé wòlíì àgbà ni mí ó mọ̀ wípé wòlíì àgbà ni mí tó bá try mi ẹ jẹṣu ẹni yan ni straight ó mọ̀ mí tó bá try mi ẹ jẹṣu ẹni yan òótọ́ ni mo sọ fún ẹ jẹṣu ẹ jẹ níyan mo sọ fún yín bí àwọn fábà máa jìyà kì í ṣe wájú àwọn ọmọ kéwẹ̀ òótọ́ ni mo sọ fún yín tí àwọn fábà máa jìyà kì í ṣe ọmọ kéwẹ̀ rárá ta lẹni tá a pè lálábàárín tó lé àdùn sẹ́yìn lọ́dọ̀ mi ọjọ́ àríbìnibí ń wọlẹ̀ Èdùmàrè pín wa níyà ìyá mi àgbà láti London ẹ tí sùn ni ìyá Maria ilẹ̀ ò tí ìṣú lọ́dọ̀ yín ó jẹ́ kó ti lọ sùn ó dẹ̀ jẹ́ pé inú máa mọ lọ́ọ̀yà ẹ̀ náà lọ́ọ̀yà Lekan ẹ máa mọ̀ àtijọ́ ṣẹ̀sìn ó ti wá bá ṣẹ̀sìn ní ọ̀dọ̀ Adóògùn ní Pẹ́kàmù bẹ́ẹ̀ ní born again òun ló ń tà sí àwọn èèyàn tiwa ó ń tà sí àwọn èèyàn tiwa ṣé orí ẹ̀ dàrú ni tó fẹ́ tà sí àwọn tiwa ìwọ nígbà tó wá ṣọ́ọ̀ṣì náà pàápàá ń gbà náà báyìí kò ṣe èèyàn gidi náà a máa ń wò ó ni a máa ń wò pé máa wo irú Jati Jati eléyìí ibi pé wo ní Jati Jati olóòórùn ẹni tó kì í wẹ̀ pàápàá kì í wẹ̀ náà kì í wẹ̀ rárá kì í wẹ̀ olóòórùn gbá ni olóòórùn nìyẹn lọ́wọ́ eyín ẹ lọ sí glasses kó lọ́wọ́ eyín ẹ Lekan lọ sí ibi glasses kó lọ wo eyín ẹ kó wo bó ṣe eyín ẹ rí gbogbo eyín ẹ ti dógùn eyín ẹ ó ti dógùn mo sọ bẹ́ẹ̀ fún ẹ eyín ẹ ó ti dógùn because eyín ẹ ò ṣe eyín gidi eyín ajá pàápàá eyín ẹ dájú eyín ẹ lọ eyín màálù dájú eyín ẹ lọ ó rí ni ó rẹ ṣé ẹni wá nìyẹn tó rìn ni ẹni kọ́ nìyẹn ìyá mi àgbà God bless you ẹ bá mi share fídíò yẹn bá mi share ẹ tún lọ sórí YouTube ẹni tó máa wò kó lọ sórí YouTube bàbá confam international ọkọ oṣù ọkọ àjẹ ọkọ ìmèrè o tún lọ sí Facebook bàbá confam náà ni á dá fún ìyá mi wow ọwọ́ ẹ̀rẹ́ o ẹ bá wa share ilé kan ẹni tó gbádùn jẹ́ kí n ṣó fọ́tò wèrè ẹ̀ kẹ́wò jẹ́ kí n ṣó fọ́tò wèrè ẹ̀ nígbà tó kọ́kọ́ sọ pé ó ní Sunday Igboho ń bóra mo ní kí ni àwọn nǹkan tí àwọn ìjẹ̀kù láti máa sọ ìlú ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo gbọ́ ọ̀rọ̀ ẹ̀ báyìí mo ní nǹkan ló sọ ìlú ọ̀rọ̀ báyìí mo sọ fún àwọn èèyàn mo ní àwọn èèyàn ò lè sọ ìlú ọ̀rọ̀ báyìí because you know why because mo trust ẹ gan mo trust ẹ pé mo ní ọkùnrin ò lè sọ ìlú nǹkan báyìí àwọn èèyàn sọ pé yes ó sọ bẹ́ẹ̀ mo ní no mo ní kò lè sọ bẹ́ẹ̀
mo ní kò lè sọ bẹ́ẹ̀ àwọn èèyàn sọ pé ó sọ bẹ́ẹ̀ náà pé kò lè sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mo ní no kò lè sọ bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé ó bọ̀ tó lè jẹ̀dí àbàlẹ̀ báwo ló ti fẹ́ sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ mi ò tètè rí eléyìí náà pàápàá mi ò rí eléyìí àbí ọmọ bẹ́ẹ̀ yẹn mo ní àwọ̀ yìí orí ẹ̀ ti yí jù orí ẹ̀ ti yí orí ẹ̀ ó ti yí àbí ọmọ bẹ́ẹ̀ yẹn orí ẹ̀ ti yí àwọn èèyàn tó lè jẹ́ pé bóyá tó sick tó lè jẹ́ pé ó lè jẹ́ kó ń lọ wò ó pọ̀ gan àbí ọmọ bẹ́ẹ̀ yẹn ó pọ̀ ó sick gan ó sick bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ìwọ àwẹ̀ yìí ó máa gọ̀ o ó máa gọ̀ o ó máa gọ̀ o ẹ wo bó ṣe dá gbé gíláàsì sójú bí ẹ máa gbọ́ wèrè ẹ̀. ọgbọ́n kankan kò sí lórí ẹ̀. ẹ ti gbọ́. o kọ́gbọ́n síwé tó kà o. ẹ ti gbọ́. tó bá kọ́gbọ́n síwé tó kà èèyàn wà ń lé ó fresh. èmi ni tí náà lóòótọ́ bàbá kan fáàmù international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro. ẹ káàárọ̀ gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá mo kí. mo fẹ́ pé kẹ́ ẹ̀ wo. mo rí pé Ìgbòho ó ti lọ bóra. ẹ bá wojú ẹ̀. ẹ jẹ́ n tún sọ dáadáa o ẹ̀yin ajá Ìgbòho tí a bá wà nílẹ̀ tètè gbé tí yín wá. mo rí pé Ìgbòho Sunday Ìgbòho ó lọ bóra. ẹ wọ ẹnu ẹ. Ọlámilékan ó ka ọgbọ́n kankan kò sí lórí ẹ̀ ó kọ́gbọ́n síwé tó ka o tó bá kọ́gbọ́n síwé tó ka èèyàn wà. ìwọ ọ̀dẹ̀ burúkú yìí ìwọ ọ̀dẹ̀ burúkú ọ̀dẹ̀ játijàti ọ̀dẹ̀ rédèrèdè ìwọ ń sọ̀rọ̀ sí Ìgbòho ò ń sọ̀rọ̀ sí kí ló jẹ kùnà ta ló gúnyán fún ètò pé tọmọ òṣòro orí ẹ ti dàrú òtún jẹ náà báyìí òtún náà ṣe Professor Banji Akintoye kí ló ń ṣe ẹ́ gangan náà kí ló ń ṣe ẹ́ njọ tí jẹ́ kí n gbó omi pàápàá kí n mú mi sórí wèrè mo fẹ́ mú mi. ó wá ń sọ̀rọ̀ sí Ìgbòho á jẹ́ gbẹ́ẹ̀. ẹ wá àwọn politician náà ìyàwó ẹ lọ gbé more than 2 million cash tó ń mú ní Germany politician ni o báwo ló ń porúkọ ẹ náà bóyá ló ń porúkọ ìlú yìí o ìlú gọ́fúnà ìlú kan báyìí ni mo ti gbàgbé ìlú gọ́fúnà yẹn ìyàwó ẹ wọ́n ṣó ẹ lónìí tí mo wo $2 million kì í ṣe pé pounds kọ́ ò kì í dẹ̀ ṣe náírà $2 million ló ń gbé ó gbé tó fẹ́ wọ Germany tó ń lọ gbé ọ́n mú mọ́lẹ̀ ìlú tí ìyá ń jẹ èèyàn ń bẹ̀ téèyàn kan lọ gbé $2 million cash raw cash dollar tó fẹ́ gbé cross money laundry Germany dẹ̀ gbà lọ́wọ́ wọn ó gbà lọ́wọ́ wọn ebi dẹ̀ wà èlòmí dẹ̀ wà mí Nàìjíríà ẹ̀ tẹ́ bí ń pa wọ́n dẹ̀ ń sọ fún ẹgbẹ́ ìrẹ́gẹ̀jẹ̀ kan dá dúró ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bí ọlọ tẹ̀bí àwọn ilé kan wọ̀nyí òun ló ń lọ sẹ́yìn àgbẹ̀yìn bọ̀bọ̀ jẹ́ wọ̀nyí oh please ilé kan ọ̀rọ̀ yẹn dùn mí gan ó dùn mí mi ò lè parọ́ fún ẹ ọ̀rọ̀ yẹn dùn mí gan ni o mọ̀ wáyé tí ọ̀rọ̀ yẹn dùn mí ni pé mo ti láìkì ẹ jù tá bá lọ sí rálì ńgbà mí tí bá ti rí ẹ báyìí máa ní ó ilé kan kìíní kankan tó sọ pé lẹ́ni àwọn èèyàn tó respect ẹ̀ ń bẹ̀ pàápàá tó máa pè ní lọ́ọ̀yà òṣìwò ló jẹ́ lọ́ọ̀yà ìwé olóka tó jẹ́ lọ́ọ̀yà òṣìwò ok fún wa ní àdírẹ́sì ọ́fíìsì ẹ níbi tí lọ́ọ̀ ẹ wà o sọ pé o fẹ́ go after kìíní kan o fẹ́ ṣe gbá kan o fẹ́ ṣe àwo kan àwọn lọ́ọ̀ mélòó lórí pàápàá tó wá sórí láìfù tó wá ń sọ̀rọ̀ rí láìfù àwọn lọ́ọ̀ mélòó lórí lọ́ọ̀yà mélòó lórí tó wá sí láìfù show tó sọ̀rọ̀ láìfù show
tó wá sí live show ní rí wọn ọmọ wáyé tó ní rí wọn ni wípé wọ́n ti wà busy jù yẹn lọ wọ́n wà busy gan ẹ mọ̀ tó ń pè ní lọ́ọ̀yà ni lọ́ọ̀yà wà busy gan lọ́ọ̀yà wà busy gan lọ́ọ̀yà ó wà busy gan tí lọ́ọ̀yà ò lè fi iṣẹ́ ẹ̀ sílẹ̀ kó wá lọ sí live show kó ṣe live show ò ní lí lọ́ọ̀yà kankan tó máa ṣe ìwọ nìkan ṣo là wá mọ̀ wípé o máa ń lọ sí Facebook láti máa ṣe show ọ̀dẹ̀ burúkú ní Jati Jati ní Jati Jati tọ́lọ́ sọ ní Jati Jati onírédèrèdè olórí má jáde ẹ̀ olè burúkú ó ní kékeré kan kí bá ń já Akintoye kó wá kó kọ́ ní bó ṣe máa ń parọ́ ẹgbọ́rọ̀ tó sọ lẹ́ẹ̀kan yẹn ni pé olè ni bàbá oníbàbá olè ni bàbá oníbàbá orí ẹ̀ dàrú iṣẹ́ tó ṣe bàbá tẹ̀lé ṣe ni. iṣẹ́ tí Prophet Banji Akintoye ṣe bàbá ìwọlé ṣe ni kó sáà nítorí èèyàn kó lọ jókòó nílùú bàbá tẹ̀lé ṣe ni olè burúkú àdúró nìyẹn political asylum lọ Nàìjíríà náà lágbére fún àpò lọ Nàìjíríà orúkọ ẹ wà lọ́hùn lágbére fún wa Lekan dágbére fún wa pé ó lọ sí Nàìjíríà o lè dágbére fún wa pé ó lọ Nàìjíríà nítorí pé political asylum nìyẹn o lè lọ Nàìjíríà ló hàmù tó lè gbó máa bú àwọn ọmọ tó jẹ́ Nàìjíríà máa bú wọn lè political asylum ó lè lọ Nàìjíríà náà mo mọ̀ pé mi náà ò lè lọ náà wọ́n wá dé mi ò lè lọ Nàìjíríà tí ń bá lọ wọ́n fi mí ṣe súyà ni mo kúrò lọ Nàìjíríà wọ́n fi mí ṣe súyà ni òun ló hábù tó lè mo ra àjókòó mi jẹ́ mo sọ pé kí n máa lọ Kútọ̀nù ìlú mi o máa lọ Nàìjíríà ẹ̀kọ́ mi ò ní lọ pọ̀tù máa lọ Kútọ̀nù á dá fún ẹ ìyá Maria á dá fún ẹ àbí Yàsírà á dá fún Yàsírà á dá fún gan ni yóò bàjẹ́ báyìí ó lọ gbé ẹnu bọ̀lì eléyìí ó ṣe bẹ̀ ò lè gbé kéré ní eléyìí ló ń pè ní gbé kéré olùbíjẹ tó ń lù kàkàkà wà lọ ń bú olọ̀nbú lọ́yà olọ̀nbú sóńdè tó ń lè gbòho orí ẹ̀ dàrú yẹ bàjẹ́ ọmọ jájá nígbà tó o dàgbà nígbà tó wà lọ́dọ̀ bàbá ẹ̀ o dàgbà ń bẹ̀ tó bá dàgbà ó jẹ́ kí wọ́n ti kọ́ ẹ o mọ̀ tó sọ sí àgbàlagbà olóbùkú ọmọ àlè o tó bẹ́ẹ̀ gbogbo fídíò tó ṣe tó ti bú Prophet Banji Akintoye tó fi bú Sunday Igboho àgbébọ́ta ìwọ náà pàápàá ìgbà tá lọ sí ti rally ní dizzy ọmọ méjì gbọ́ àwọn politician ó bú wọn burúkú ó sọ̀rọ̀ sí wọn jájáde sọ̀rọ̀ tí wọn jájáde jọ̀nà lọ́hùn nísìnyí báyìí ó ti sápàlà ó ṣèpinnu wọn fẹ́ jẹ́ politician ló fẹ́ sọ̀rọ̀ sí Sunday Igboho orí ẹ̀ dàrú wọ́n sọ̀rọ̀ sí Sunday Igboho never wọ́n tó yẹ Prophet Banji Akintoye má sọ̀rọ̀ sí wọn tó bá sọ̀rọ̀ sí wọn àwọn máa bú ẹ gan mi ò ṣe ẹgbẹ́ ẹ̀ nínú ìwé
mi ò ṣẹgbẹ́ màá bú ẹ rédèrèdè màá bú ẹ játijàti màá bú ẹ tó jẹ́ pé ṣì màá bú ẹ tó jẹ́ pé ẹ máa wà nínú ilé ẹ máa wo tàbá yìí ẹ mọ sọ fún ẹ sọ pé ó jẹ́ lọ́wọ́ àwọn lọ́ọ̀yà bó ṣe dán lọ́ọ̀yà mi tó máa rí báyìí ó máa ń dán ní lọ́ọ̀yà ó máa ń dán ẹ máa rí gbogbo ẹ máa ń fresh ní mi ò ń ṣe lọ́ọ̀yà rẹ bó ṣe mò ń dán náà mi ò ṣe lọ́ọ̀yà o mi ò ṣe lọ́ọ̀yà rẹ bó ṣe mò ń dán ní mo fẹ́ dán pa ni ìwọ lè dán tó mi ni o lè dán tó mi o tó bẹ́ẹ̀ Lékan o lè dán tó èmi láíláí wọn ò bí bàbá ẹ̀ dáadé bẹ́ẹ̀ wọn ò bí pọ̀pọ̀ màrí pọ̀ ní ẹ̀ wọn ò bí dáadé bẹ́ẹ̀ pè mí tó bá pè mí inú mi á dùn màá dẹ̀ bá ẹ sọ̀rọ̀ màá bá ẹ sọ̀rọ̀ lọ́ọ̀ màá bá ẹ sọ̀rọ̀ mi ò ní láti bẹ anybody fún ẹ o ẹnu tó fi sọ̀rọ̀ sí wọn ló máa lọ sọ̀rọ̀ sórí live tó máa fi ẹnu ẹ fi sọ fún ẹ pé òkè náà nísìnyí ọ̀rọ̀ tí mo sọ pé àṣìṣe ni àṣìṣe dẹ̀ ti bá ẹ for life àṣìṣe ti bá ẹ for life ọlọ́run tó mo sọ fún ẹ àṣìṣe ti bá ẹ for life òun ni mo sọ fún ẹ àwọn èèyàn báyìí ẹ̀rù mi máa ń bá ẹlòmíì ọlọ́run ẹ̀rù mi ó máa ń bá ẹlòmíì ìbàjẹ́ ẹ̀rù máa ń bá ẹlòmíì ni yéè bàbá kún fáwọn international ó jẹ́ ti ebú yẹn báyìí ọlọ́run ló fún mi ọlọ́run ló fún mi ní ebú màá bú ẹ ebú tó wà lára màá bú ẹ tó jẹ́ pé ìwọ gangan fúnra báyìí máa jókòó tó máa ronú oní játijàti oníbàtà wọ́sẹ̀gbẹ̀ súùtù tó ń wá táì tó ń gbé sọ́run pàápàá báyìí wá kí n kó fún ẹ ó pọ̀ lọ́mí rẹpẹtẹ táì pọ̀ lọ́mí rẹpẹtẹ máa fún ẹ free kó lọ dé ẹ máa wo táì mi wà lọ́mí very expensive more than $100 ẹyọ kan ṣoṣo $60, $70, $80 ó wà lọ́mí rẹpẹtẹ kí n kó fún ẹ kó lọ máa lo màá tún fún ẹ ní súùtù mi wà pàápàá tó mi ò tí fi sọ́run mi pàápàá báyìí ó máa fi tiẹ̀ tí o bá fi tiẹ̀ irú súùtù ẹ lè gbé fún télọ̀ kó báyìí tún ṣe ìdí ni wípé ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan 3 store tó máa ń lọ báyìí súùtù tó wà náà bẹ́ẹ̀ ó lè ta fún ẹbí $10 ó lè ta fún ẹbí $10, $20 or $25 bó ṣe máa charge ẹ nìyẹn súùtù tẹ mo ní súùtù ń bí báyìí tó lè gbé mi báyìí at least more than 500 ni ó ná 500 wọ́n lè wò ẹ ṣe nọ́mà tí o bá ṣe nọ́mà àwa máa bú ẹ ìdí ọ̀tọ̀ mọ́ àlè ń jàti má ẹ̀fà bú Professor Banji Akintoye àbí kó bú Sunday Igboho àbí kó mú gbogbo àwọn tó lè jẹ́ pé àwa ń wò lọ́ọ̀kan tó jẹ́ leader má ẹ̀fà bú wọn tó bá bú wọn àwa máa yẹ̀yẹ́ bàjẹ́bàjẹ́ à yẹ̀yẹ́ ẹni wí àbá mo jẹ́ fún ẹ náà máa yẹ̀yẹ́ idiot kò sí tí mi lè gbé jáde o máa gbé ẹ jáde góńgò òtútù today ń sìn òtútù today make sure kó ṣe normal ẹ ṣe ẹ̀yin tèmi mo sọ fún ẹ pé mo ní ti àwé nìkan ṣo máa ń ṣe lérí tó bá dọ̀la mo tún ní story tó lágbára kan báyìí màá tún gbé ta fún ẹ mo ní story míì lọ́la màá gbé fún ẹ but ẹ̀yin politician governor tí ìyàwó ẹ tó lọ gbé owó $2 million tó ń mú ní Belgium wo ó jẹ́ kó múlẹ̀ kó mú ìyàwó ẹ lẹ̀ kó mú owó tó gbà kó múlẹ̀ so ẹ mọ̀ wípé lóòótọ́ ebi ń pààyàn ní Nàìjíríà ó ní ebi ń pààyàn ní Nàìjíríà ẹ lè gbé owó tó súnmọ́ kẹ̀ jáde wáyé tẹ́ ń gbé owó tó súnmọ́ kẹ̀ jáde nítorí pé ẹ̀tàn gbé owó ti bàjẹ́ ó mọ bó ṣe owó yẹn jẹ́ ṣá ẹ̀yin politician wọ̀nyí pàápàá báyìí ó ga o tó bá yẹ ẹ̀ máa sọ pé yahoo ẹ̀yin náà pàápàá yahoo nìyí náà ẹ̀yin politician wọ̀nyí yahoo nìyí òótọ́ mo sọ fún ẹ yahoo nìyí irú nǹkan tẹ́ ẹ fi ṣe tẹ́lẹ̀ jẹ́ pé ẹ máa níyàwó ti yín ẹ máa gbé pamọ́ tó máa jẹ́ kó máa ti smoke fún yín ẹ lẹ̀ tún wà lórí Facebook àbí kẹ́ máa wá obìnrin tó lè jẹ́ pé ó wà ń bí jẹ́jẹ́jẹ́ ẹ tún wà ẹ máa lò àwọn ọ̀dẹ̀ míì pàápàá tó rò mọ nǹkan kan wọn á tún sọ pé bóyá pé I have a boyfriend a politician idiot àwọn ọmọ àlè dédé ní politician tó jẹ́ pé ó jẹ́ politician and politician is my boyfriend wo
níjọ́ tí àṣírí bá máa tú ó di ẹyọ kan lónìí lẹ́yìn ó dà bọ́jọ ẹyí ọwọ́ ń sọ̀hún. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro